Akúyèdùn bàbá mi. Orúkọ yín mà. Yeye Ajírọ̀ tútù Omikemi Yeye Nísògbó ní alálẹ̀ àgbáyé. Ààrẹ ọba obìnrin ajé Kájọlà. Ẹ káàbọ̀ sí ìlú Òṣogbo. Àtọ́tọ́dún yìí mà kó o lè ṣe bá rí pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ti rí báyìí. Ẹ ṣe rí bó lè máa lọ́dún yìí. Ọdún yìí dùn láti dé tó bá máa dà. Ọdún yìí láti lù. Ọ̀wọ̀ wa tó wá lọ́dún àwa lọ́dún tó ń bọ̀. Ìyá mi kàárì ọlọ́wọ́ ọdẹ tí alágbàlọ́. Abiyamọ tí ń sọ láti ẹ̀ lálẹ́ òun. Lálẹ́ kojú ẹ̀rù sí. Omi ẹ̀rìn mọ́sùn. Ìyá mi ò bólé lálejò wa tó nílé máa jẹ. Orí fún àwọn ọmọ wa. Agogo wa tó dún lọ́dún àdún lọ́dún tí ń bọ̀. Ọ̀wọ̀ wa tó wá lọ́dún àwa lọ́dún tí ń bọ̀. Ìgbà ilé wa ó lé. Àwọn ilé wa ó lé. Olóyún òbí wẹ́rẹ́. Àgbákọ̀wọ́ àlàbòsùn. Onítọ̀wọ́ àrí ṣe. Òwòsòwò arìnrìn ọjà. Ọkọ̀ ọba àdáwọ̀ òní sáwọn oníṣàjọ. Ẹ pọ̀ òrìṣà. Ọ̀rẹ́ yèyé o. Àbíkà. Omi dorí omi o. Ìdè mọ́jà. Yèyé, a rí pé àṣà ìṣẹ̀ṣe lásìkò yìí àwọn èèyàn ti gbà á dáadáa. Tá bá rí ọdún mẹ́wàá sí ìpínlẹ̀ Yorùbá níbo ni à ń gbé Ọ̀ṣun, à ń gbé Òòṣà Ṣàngó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, à ń gbé ọgbẹ́ bó ló máa wà in 10 years from now. Òkè lókè ó máa fò lára lórí ẹ̀sìn àwọn bàbá wa ti gba ayé òkè ló máa tá bá máa rí ọdún mẹ́wàá sí ìsìn kò tiẹ̀ lè tó bẹ́ẹ̀ torí àṣà àti ìṣe ilẹ̀ bàbá wọn ojoojúmọ́ ló ń gbilẹ̀ sí ó dẹ̀ sì ń lọ sókè tó bá máa dọ́dún mẹ́wàá sí ìsìn Ọ̀ṣun Òṣogbo in fact wọ́n á ṣe géètì sí gbogbo bí nílé máa wọ ọbẹ̀ báyìí. Owó náà máa fi. Àwọn kan wá gbé dání mà kí ni ìkìlọ̀ tí kì ní òfin ní bàjẹ́ tàbí dájú báyìí lọ. Ìkìlọ̀ tí bí òfin ní tí ìṣẹ̀ṣe òfin ní bàjẹ́ ìṣẹ̀ṣe generally ní bàjẹ́ sòótọ́ àfi ká sòótọ́ torí òtítọ́ ló gbé mọ́lẹ̀ lẹ́sẹ̀ àfi ká sòótọ́ torí dáǹsìn àti wọ́n lè fúnra wọn kò ṣeé fi parọ́ ìdí àṣà àti ìṣe àwọn bàbá wa òfin ní bàjẹ́ àfi ká sòótọ́ torí àwọn tí wọ́n ṣe tí wọ́n lọ àwa là ń jèrè ẹ̀ báyìí òótọ́ tí wọ́n ṣe ní ìgbà yẹn làwa wà lórí ẹ̀ tá à ń jèrè àfi káwọn ọmọ tá a wà ń bẹ̀ báyìí ká sòótọ́ káwọn ọmọ tá a bá fẹ̀yìn lẹ́dẹ̀ kó tún lè dojú báyìí lọ. Olóyèyé o. ìṣẹ̀ṣe òfin parun. Kindly subscribe to our YouTube channel, Osun FM Lagos. Bye.